Mo kí wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nua Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa kálọ. Orúkọ mi ni Tèmítọ ṣínáìkè. Iṣẹ́ hairdresser mo ṣe. Ó ti ń lọ bí 18 years tí mo ti wà lẹ́nu iṣẹ́. Àwọn àdójúkọ tí mo rí nídìí iṣẹ́ ni pé mi ò kọ́ iṣẹ́ hairdresser, ṣùgbọ́n mo ní ìmọ̀ láti máa ṣiṣẹ́ hairdresser. Láti bẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀ títí tí mo fi di ńlá báyìí. Ìgbà tí ò sí owó láti lè fi ra àwọn ọjà, mo bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ láti lè jẹ́ pé mi ò fẹ́ tara mi lọ́pọ̀ fún àwọn ènìyàn. Mo ṣiṣẹ́ yìí títí tí mo fi ṣe kọ̀ńténà. Ìgbà tí mo ṣe, mo tún discipline ara mi. Mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí tí mo bẹ̀rẹ̀ sí ní fi kó ọjà jọ títí mo bẹ̀rẹ̀ sí ní ọmọṣẹ́. Ìgbà tí mo ní ọmọṣẹ́, àwọn èèyàn bi mí léèrè wípé mi tí mi ò kọ́ṣẹ́ kí ló dé tí mo wá ní ọmọṣẹ́ tó pọ̀ báyìí. So àwọn èèyàn ń gbádùn iṣẹ́ tí mò ń ṣe, èmi náà dẹ̀ ń gbádùn àwọn kọ́sítọ́mà mi. Mo ti jẹ àǹfààní tó pọ̀ nídìí iṣẹ́ hairdresser. Àkọ́kọ́ nù ẹ̀, ìgbà tí màá ṣègbéyàwó, nobody tó assist mi. Iṣẹ́ yìí náà ni mo ṣe tí mo fi ní owó lọ́wọ́ láti lè fi ṣègbéyàwó báyìí. Ẹ̀kejì, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nídìí hairdresser mo ralẹ̀, mo lè kọ́lé lọ́wọ́. Kò ní age téèyàn lè bẹ̀rẹ̀ iṣẹ́ hairdresser. Tí èèyàn bá ti determine pé òun fẹ́ kọ́, èèyàn máa mọ̀. Tí ó bá jẹ́ ẹni tó fast tó jẹ́ pé ó focus iṣẹ́ yẹn, ó lè lo 1 year and 6 months, ó dẹ̀ lè lo 1 year. But fún ẹni tó bá wà slow learner, ó lè lo 2 years and 6 months. So àwọn iṣẹ́ yìí téèyàn bá ń kọ́, tí ó bá fi ọkàn sí, èèyàn máa tètè mọ̀ dáadáa. But téèyàn ò bá fi ọkàn sí, ó lè jẹ́ kéèyàn pẹ́ lẹ́nu iṣẹ́ yẹn bí ọdún 2 àbọ̀, tàbí ẹni tó ń kọ́ṣẹ́ yẹn tó lọ bímọ, ó lè lọ́dún 3. Àmọ̀ràn tí mo fẹ́ gba àwọn ọ̀dọ́ ni pé ẹ jẹ́ kí a kọ́ iṣẹ́ ọwọ́ kí a dẹ̀ lọ sí school. Torí tí a bá kọ́ iṣẹ́ wa, ọkùnrin ò ní fi wá ṣakọ. Torí iṣẹ́ wa kò ní tàn wá jẹ. Ká má dẹ̀ máa lé àwọn ọkùnrin ayé yìí. Tí a bá ti ń lé àwọn ọkùnrin ayé yìí, mo fẹ́ lo mọ́tò, mo fẹ́ gbéyàwó. At the end of the day, tí wọ́n bá padà drop èèyàn, kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe sí. Iṣẹ́ mi, òwò mi, òun ni ohun àmúyangàn mi.